omijé ojú mi ò gbọdọ̀ kú o. Gbogbo ẹ̀yin abiyamọ, mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín fún àdúà àti àdúrótì tẹ́ ẹ kọ́kọ́ dúró ti Bùnmi Akínlàánú omijé ojú mi nínú first video tí ẹ̀mí Olúwa ní kí n ṣe lórí arábìnrin yẹn. Ihun tó tiẹ̀ múnú mi dùn jù òun ni pé màmá kan pè mí pé dádì ẹ jọ̀ọ́ gbogbo ọ̀nà máa sponsor yín orí òkè tẹ́ ẹ bá mọ̀ pé ẹ tún lè lọ láti lè lọ gbàdúrà fún Bùkúnmi Akínlàánú omijé ojú mi, ẹ jọ̀ọ́ máa ṣe é. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn, abiyamọ tòótọ́ ni wọ́n. Màmá mo gbàdúrà nítorí pé ẹ ṣe lórúkọ Jésù, ẹ̀yin náà ẹ̀ ní fojú sunkún ọmọ. Mo sọ nínú fídíò mi tí mo ṣe kọjá, mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìránṣẹ́ Ọlọ́run ti jíṣẹ́ fún tí wọ́n dẹ̀kọ̀ tí wọ́n wò pé scammer ni wọ́n, onírọ́ ni wọ́n, ṣùgbọ́n tí wọ́n ò mọ̀ pé ohun Olúwa òun ni ìránṣẹ́ Ọlọ́run yẹn ń bá wọn sọ. Ẹ má fojú wò pé gbogbo ìránṣẹ́ Ọlọ́run bákan náà ni wọ́n ṣe rí. Ẹ má fojú wò wípé ohun tí ó ń jáde lẹ́nu gbogbo ìránṣẹ́ Ọlọ́run bákan náà lóhùn yẹn. Àwọn kan wà ẹ lè fojú wò pé wọ́n ń ṣe ìránṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n kí Olúwa dá wọn mọ̀ ju àwọn tẹ́yìn rò pé ìránṣẹ́ Ọlọ́run. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Ó wí pé ènìyàn ń wo ojú ṣùgbọ́n Ọlọ́run ń wo ọkàn. Arábìnrin ni mo mú tọ̀ wá lónìí. Ẹ̀mí Olúwa ní kí n tó sọ fún ẹ̀yin abiyamọ wípé kẹ́ ẹ má ti dákẹ́ àdúrà nítorí pé ohun èlò Olúwa òun ni ìránṣẹ́ Bùnmi Akínlàánú omijé ojú mi. Sàtáánì kọ̀ déédéé fẹ́ lu àyínnìke, ó fẹ́ lu ète àti ọgbọ́n òkùnkùn láti mú arábìnrin yẹn lẹ̀. Ṣùgbọ́n Olúwa sọ fún mi pé kí àwọn ènìyàn kí wọ́n túbọ̀ dìde àdúrà sí arábìnrin yẹn. Ẹ tún wá wo nǹkan tó tún ṣẹlẹ̀. Èní tó tún jẹ́ ọjọ́ 19 oṣù kọkànlá November, òun tún ní àyájọ́ ọjọ́ bíi Bùnmi Akínlàánú omijé ojú mi. Mo wá rọ gbogbo ẹ̀yin abiyamọ pé ẹjẹ́ á tún fi àsìkò yìí ká tún fi kí ìránṣẹ́ yìí wípé ó kú oríire ti àyájọ́ ọjọ́ bí ẹ̀. Ká tún wá fi àsìkò yìí ká tún fi gbàdúrà fún màmá tí mo náà pè mí. Wọ́n ní tó tiẹ̀ bà wọ́n lẹ́rù jù. Wọ́n ní ìtàn màmá tí mo sọ pé ó bímọ 3. Bóyá wọn náà wo fídíò àkọ́kọ́ yẹn, jẹ́ ń sáré rán ẹ létí. Màá wá tún sáré rán ẹ létí ti arákùnrin kan náà torí mo sọ fún ọ pé gbogbo òun wọn ni wàá sọ pé kì í ṣe òun Olúwa. Àwọn ohun kan wà tó jẹ́ òun Olúwa ṣùgbọ́n ibi tó ti jáde o lè rò pé ẹni yẹn kì í ṣe èèyàn Ọlọ́run. Màmá yẹn ni mo ní wọ́n bímọ 3, obìnrin 2 ọkùnrin kan. Ìjẹ́jẹ́ mọ̀ pé ọkùnrin àkọ́kọ́ tó jẹ́ ọkùnrin wọn ló ní àìsàn kan lára. Obìnrin kan nínú àwọn obìnrin ó bímọ tán, bó ṣe bímọ tán òun ló wọnú wàhálà ìbí tó jẹ́ pé wọ́n ná almost 12 million tàbí kọjá bẹ́ẹ̀ ni wọ́n ná lórí ìyẹn. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ obìnrin náà ni wọ́n ló lọ ra gáàsì, ó gbé gáàsì délé, ǹjẹ́ kó dẹ̀ ṣáná sí gáàsì bù mọ́, ó dẹ̀ dáná sun gbogbo ara ẹ̀ débi pé wọ́n láwọn ta ilé, wọ́n nílé l'Àbújá, wọ́n nílé Èkó, wọ́n láwọn ta ilé méjèèjì táwọn fi rescue ọmọ yẹn. Ṣùgbọ́n síbẹ̀ lónìí wọ́n wà níbi tó tún sì ti ń gbàdúrà lórí àwọn ọmọ yẹn. Mo dẹ̀ dúpẹ́ màmá kan náà sọ pé pásítọ̀ ẹ jọ̀ọ́ a fẹ́ rí rìsọ́ọ̀tì lórí màmá yẹn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tí Ọlọ́run bá iṣẹ́ dé lórí wọn. Mo gbàgbọ́ wípé Olúwa máa bá wa ṣe àṣeparí iṣẹ́ torí pé a ti wà nínú àdúrà pẹ̀lú màmá yẹn. Ìwọ náà lónìí àìmọye ohun Olúwa ẹ máa gbọ́. Àwọn màmá kan tiẹ̀ pè mí, ó fọ́nì sí mi gan. Wọ́n ti pè mí rí ní ọdún bíi 2 sẹ́yìn tí mo sì ti jíṣẹ́ fún wọn. Wọ́n láwọn wáwé ìgbèlú ṣùgbọ́n nítorí pé wọ́n wò pé bóyá ìránṣẹ́ Ọlọ́run kò dàbí àwọn bàbá kan tán máa ń pariwo káàkiri, wọn ò kúkú dá mi lóhùn. Ṣùgbọ́n èmi Olúwa sọ fún mi pé kí n wo arábìnrin yẹn nígbà náà lọ́hùn wípé yóò fojú kéré rẹ̀ kò sì ní ṣe o. Ṣùgbọ́n síbẹ̀ ìwé yẹn ò ní tẹ̀ lọ́wọ́. Wọ́n á padà pè mí nígbà tán ráwọn fídíò tí mo ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n wá pè mí, mo ní màmá bí n bá tún jíṣẹ́ fún yín náà ẹ̀ ní gbàgbọ́. Àwọn máa ń gbàgbọ́ o, gbogbo wòlíì táwọn bá gbàdúrà fáwọn náà wọ́n á ṣe o. Wọ́n á ní gbogbo eléyìí tẹ́ ti ṣe kí ló ń tẹ̀rẹ̀ sí i.
wọ́n ní àwọn sáà gbìyànjú náà ni àìmọye ẹni tí ó ti fojú kéré ẹ̀ tí Olúwa rán sí ọ. Ẹ má gbàgbé ṣé àwọn pé tó ṣe màmá wa kí láàánú náà nìyẹn náà wò pé after all kí lédè tó wọ ní inbox mi wá èyí ó tiẹ̀ wo ohun tẹ́nìyẹn fi sọ̀rọ̀. Bíbélì ní ká máa fi ẹ̀mí dán ẹ̀mí wò ká mọ èyí tí ṣe ti Olúwa, ṣùgbọ́n nígbà míì ìwọ tó fẹ́ fẹ̀mí dán ẹ̀mí wò ǹjẹ́ ìwọ gan wà nú ẹ̀mí tó Ọlọ́run? Ǹjẹ́ ìwọ gangan wà nú ẹ̀mí tó Ọlọ́run tó fẹ́ fi ẹ̀mí dán ẹ̀mí wò? Kó má jẹ́ pé ẹ̀mí òkùnkùn nú tiẹ̀ yóò padà máa sọ fún ẹ pé ẹ̀mí Olúwa ni kì í ṣe ẹ̀mí Olúwa. Ẹ jẹ́ á yí padà, ẹ jẹ́ á mọ tá à ń ṣe, nítorí pé àìmọye ogun ni ò bá ti ṣẹ́. Mo sọ́nà nínú fídíò yẹn, àìmọye ogun ni ò bá ti ṣẹ́, ṣùgbọ́n nítorí pé a máa wà nínú ara a kì í fi ohun gbogbo sínú ẹ̀mí, òun ló fà á. Arákùnrin kan náà ló pè mí yẹn tiẹ̀ ti tó ọdún mẹ́ta báyìí. Ó pè mí nígbà náà, bó dẹ̀ ṣe pè mí ẹ̀mí Olúwa dẹ̀ fi hàn mí. Mo rí bíi wípé kí àwọn kankan máa fọwọ́sowọ́pọ̀. Bàbá ẹ lọ gbàdúrà, ṣùgbọ́n gbà míì wà tán bá jíṣẹ́ fún ẹ lórí nǹkan kankan bóyá nǹkan yẹn sì ń mú àdùn wá fún ẹ, wà wá wò pé after all I don't have problem about it. Wọn ò sọ̀rọ̀ present, ó mọ̀ túmọ̀ kan sọ pé wọ́n ríran sí yàn ni. Àkọ́kọ́ bẹ̀ ìran nǹkan tó ti kọjá Ọlọ́run lè fi hàn wòlíì láti sọ fún ọ. Kìí ṣe torí pé ó ti kọjá wàá sọ pé wòlíì yẹn ń ṣe wòlíì rárá, kí nǹkan yẹn má bàa tó repeat rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ sí ọ Ọlọ́run lè fi hàn wòlíì mi kó jẹ́ pé tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ sí ọ ni ó sọ fún ọ. Wàá wò pé ìyẹn ló máa kà sí wòlíì pé ìfá bàbá yẹn gbóná. Olúwa tún lè fi nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́la tàbí ó sọ̀rọ̀ ọdún mọ́dún kó fi hàn wòlíì mi kó o kó àtúrọ̀. Kí ló dé tẹ́ fi fún mi mẹ́sẹ̀gì? Mo fún arákùnrin yẹn ní mẹ́sẹ̀gì yẹn lọ́jọ́ yẹn, ṣùgbọ́n níbi iṣẹ́ wọn ẹ mọ̀ everything wà okay. Ó ṣeé ṣe gan kó jẹ́ pé wọ́n fún yàn ní promotion time yẹn, ó ṣeé ṣe kó jẹ́ pé inú ẹ̀ ń dùn lásìkò yẹn, ṣùgbọ́n arákùnrin yóò tẹ̀lé ìmẹ́sẹ̀gì tí mo wá padà fún. Nígbà tó wá tó bí oṣù 4 lẹ́yìn ìgbà yẹn wọ́n wá dá dúró bí iṣẹ́. Ó wá padà pè mí, ó ní wòlíì ẹ gbàdúrà fún mi, ẹ ṣọ́nà fún mi. Mo ní ẹ má bínú sà, mo ti gbàdúrà fún yín rí, mo ti fún yín mẹ́sẹ̀gì rí, ǹjẹ́ ẹ ti ṣe? Ẹ má bínú, àwọn tí ẹ ti gbàgbé mẹ́sẹ̀gì yẹn. Bàbá Olúwa rán mi sí ọ wípé má kọ ohùn Olúwa, màmá má kọ ohùn Olúwa, pàápàá jùlọ ẹ̀yin abiyamọ ẹ má fàdúrà ṣeré lórí àwọn ọmọ yín. Ẹ wo nítorí àsìkò á kí ìránṣẹ́bìnrin Bùnmi Akínláàánú Omije Ojumi pé ẹ kú ọjọ́ bí òní. Lágbára Ọlọ́run á dá ẹ̀mí yín sí àlàáfíà pípé, Ọlọ́run á yọ̀ǹda rẹ̀ fún yín. Ààbò Ọlọ́run ó máa dájú lórí yín. Gbogbo ẹnikẹ́ni tó bá retí ikú sí yín lórúkọ Jésù Ọlọ́run máa fi iná jó wọn dànù. Gbogbo iṣẹ́ tí òkùnkùn ṣe parí lórí yín agbára Ọlọ́run máa tú wọn ká. Tí wọn náà bá fẹ́ kájọ gbàdúrà, tó bá fẹ́ wá ojú Olúwa, kí làṣírí ogun tẹ̀ ń là kọjá, àti pé ẹjẹ́ àjọ gbàdúrà lórí bí ìrìn àjò èyí tó kù lọ́dún yìí bí ó ṣe lọ pẹ̀lú ayọ̀ àtàlàáfíà, àtọdún tó ń bọ̀ tí à ń fẹ́ mú bí ohùn Olúwa bí ó ṣe jáde sí wa fún ìrìn àjò ọdún tuntun. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa bá mi sọ̀rọ̀ á ti fi sórí screen yẹn náà láti ìgbà tá a ti bẹ̀rẹ̀. +234 70 25 47 5427. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí, ẹ lè pè mí sórí WhatsApp, ibẹ̀ máa ń rọ̀ mí lọ́rùn láti tètè dáhùn. +234 70 25 47 5427. Mo pàṣẹ gbogbo alágídí ogun tó lóun ò ní jẹ́ kó ní ìsinmi láyé, iná Olúwa máa run wọ́n dànù. Ẹ rí àánú gbà, ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa, àmín. Yorùbá Gbayì TV, ẹ máa share ẹ̀ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.